Bàṣà Ìṣọ̀lá Moses Ògúnkọrúrù. Ẹ jọ̀ọ́ kí ni àwa ṣe ń bí lénìí? A wá ṣe àbẹ̀wò sí ọba ìlú tí mo ti jáde. A ti ń ṣe àbẹ̀wò sí ọ̀pọ̀lọpọ̀ ọba. Ṣùgbọ́n wo la mọ̀ wípé ọba Olúwo, ọba Adéwálé Àkànbí, mo sí fìlà fún ọba. Wọ́n kù ní àwọn ọba tí èèyàn sọ pé ta ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ máa ń gbọ́ tọ́ba náà máa ń sọ pé aládé méjì ni àwọn, bá a ṣe ládé nífẹ̀ẹ́ láládé ní ìlú Òwò. So a ti ń lọ sọ́dọ̀ àwọn ọba káàkiri. Gbogbo náà láti mọ̀ pé a ti dọ́ àwọn ọ̀dọ̀ àwọn ọba kan nífẹ̀ẹ́ láti ṣe ìgbé lárugẹ àṣà. Àwa wá sílé gangan láti wá sọ fún ọba nípa ohun tá à ń ṣe. Ǹjẹ́ lè dárúkọ ẹgbẹ́ yìí tó wá ṣe àbẹ̀wò sí kábíyèsí lẹ́kùnrẹ́rẹ́? Orúkọ ẹgbẹ́ yìí ni Èdè àti Àṣà Yorùbalóyinládùn tá a dá sílẹ̀ láti bí ọdún 11 sẹ́yìn. Kí ni ẹgbẹ́ ìgbé lọ́wọ́? Ohun tẹ́gbẹ́ ìgbé lọ́wọ́ òun ni dídá ìfàsẹ́yìn tó ń bá èdè àti àṣà wa dídá padà láti lo ipa. Ìdí nìyí tá a sì fi kó oríṣiríṣi àwọn èèyàn jọ. Àwọn tó jẹ́ akọ́mọlédè wà láàrin wa, àwọn òṣèré, àwọn akéwì, àwọn tó mọ̀ nípa ìtàn. Ìdí tá a fi kó wọn jọ nìyẹn tí a fi jọ ń ṣiṣẹ́ papọ̀. Òṣùwọ̀n tẹ́ wá nínú ẹgbẹ́ Èdè àti Àṣà Yorùbá yẹn tó bá ti jọ mọ́ sí àṣà àti èdè tẹ́ẹ̀ ní rí. Kábíyèsí, kí wá ní àfojúsùn yín fún ẹgbẹ́ yìí lọ́jọ́ iwájú? Àfojúsùn ni pé tẹ́ bá wò ó, ó ti fẹ́ di pé òyìnbó ti fẹ́ máa kọ́ wa lédè wa àtàṣà wa. Àní gbà ni o. Kì í ṣe pé ti fọwọ́ kékeré mú o, àní gbà. Bó la ṣe ní gbà ni pé láti inú ilé láti bẹ̀rẹ̀. Ìkàlùkù àmọ́ bára sọ̀rọ̀ láti inú ilé. Tí inú ilé bá ti dùn, ìta ó dùn. Kò sí tí ń jẹ́ ìlú ju inú ilé lọ. Èmi àti yín náà ni ìlú. So a gbọ́dọ̀ kàn án nípa láti jẹ́ kí a máa kọ́ àwọn ọmọ wa ní èdè àti àṣà wa. Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ ìgbéyàwó àti àwọn nǹkan míì àìtẹ̀lé àṣà wa mọ́ ni. So àfojúsùn wa ni pé àní gbà kí òyìnbó tún wá kó wa lẹ́rù èdè àti àṣà wa lẹ́ẹ̀kejì odò dì. Ọ̀rẹ́ kábíyèsí, kí wọ́n lámọ̀ràn fáwọn tó ń wò wá nínú ilé? Àmọ̀ràn fáwọn tó ń wò wá nínú ilé ni pé ẹ wò ó, òrìṣà téèyàn bá fẹ́ kó parun, èèyàn gbọ́dọ̀ fi ìdí rẹ̀ hàn ọmọ. Àmọ̀ràn mi tí mò ń gbà fún àwọn tó wà nílé ni pé bá a ṣe gbé lọ́wọ́ ẹ jẹ́ ká jọ gbé lọ́wọ́ papọ̀. Kí ìwọ gbé, kémi gbé, kédé àti àṣà wa kó má di ohun tí yóò di ìfàsẹ́yìn. Kò ní di ìfàsẹ́yìn lórí tèmi o, ó kù sọ́wọ́ àwọn tó ń wò mí nílé. Kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí lẹ́kùnrẹ́rẹ́? Orúkọ mi ni Aṣíwájú Ìṣọ̀lá Moses Ọba Àṣà Ògúnkọrúrù wa, ọmọ ilé Ìjagun Ọdẹ nílùú Òwò lódò ọba. Tó fi hàn pé ilé lẹ wà lónìí. Ilé ni mo wà.